lọ́mọ ìfàlọ́mọ ló túmọ̀ sí tàn bá bímọ tuntun ló máa jẹ́ káwọn ọmọ àlè sanwó wọn kọ́ wọn á bomi sórí omi bá ti ń kọ́ wọn á gbọ́mọ sí mẹ́yìn omi yẹn máa kàn lé wọn ní kíyà sáré wọlé jáde lẹ́ẹ̀méje bójọ́mọ kọ́ bó bá sì jẹ̀tà lé àṣírí máa tú civilization ló jágbá. Ẹ káàbọ̀ padà ìkànnì adámímọ́gò 93.1 FM ibẹ̀ lẹ́tí ń gbọ́ wa báyìí ètò akọ́mọlédè Yorùbá òun ló sì ń gorí afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú olùkọ́ Sisi ìyún lórí ètò yìí àmọ́ Aminat Sulaimon Pópọ́lá olórúkọ tèmi lórí ètò akọ́mọlédè Yorùbá olùkọ́ Sisi lẹ lè pè mí mo sọ fún yín ẹ tètè lọ fọ́lọ̀ akọ́mọlédè Yorùbá lórí ẹ̀rọ ayélujára bánidọ́rẹ̀ẹ́ Facebook ẹ tẹ̀ síbẹ̀ akọ́mọlédè Yorùbá ẹ ti rí fọ́tò mi bẹ̀ ẹ tètè lọ tẹ̀lé nítorí gbogbo ọjọ́bọ̀ láago 6 ìrọ̀lẹ́ ètò sì ń tẹ̀ síwájú a sì tún wà nínú kíláàsì ẹ ti mọ̀ pé kò sákòókò púpọ̀ ìdí ni ìta tún fi ń pe àwọn iléeṣẹ́ ńláńlá àti iléeṣẹ́ kéréje kí wọ́n wá ṣonígbọ̀wọ́ ètò yìí kí wọ́n wá ṣonígbọ̀wọ́ ẹ̀ kí wọ́n wá polówó ọjà wọn kí gbogbo ẹ̀ lè bá mọ̀ ṣe kíni kó lè bá tún tẹ̀ síwájú jù báyìí lọ káwọn ògo wẹrẹ wa kí wọ́n bá tún ní àǹfààní láti kọ́ Yorùbá yìí dáadáa sí nítorí àkókò wa kéré ẹni wípé mò ń sáré mú gbogbo ẹ̀ ni ká má bàa kọjá àkókò tí wọ́n fún wa ní báyìí ẹ jẹ́ ká bọ́ sí ìkíni ní ẹnu iṣẹ́ tàbí bí wọ́n ṣe ń dáhùn àti bí wọ́n ṣe ń dáhùn ìkíni lẹ́nu iṣẹ́ àti bí wọ́n ṣe ń dáhùn ṣé ẹ ti mú bébí ròyìn àtìwé ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi tí ẹ bá fẹ́ kí ọdẹ ẹ bá ti rọ́dẹ lọ́nà yálà ó ń bọ̀ ni láti oko tàbí ó ń bọ̀ láti ibìkan ẹ kàn rí pọ́dẹ ni ẹ kí wípé àrépá o bàbá o bẹ́ẹ̀ bá pàdé ẹ̀ nínú igbó àrépá o wọ́n wá dá yín lóhùn pé àrépá ń tògún o àrépá ń tògún o bó bá jẹ́ àgbẹ̀ lẹ́fẹ́ kí ẹlòmíì ò mọ tó jẹ́ ọdẹ ni hunter tó bá jẹ́ àgbẹ̀ lẹ́fẹ́ kí ìyẹn farmer torí màá béèrè lọ́wọ́ ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run tó bá jẹ́ àgbẹ̀ lẹ́fẹ́ kí ẹni àròkọ bọ́dún dé o ẹlòmíì ò sọ wípé ọba làgbẹ̀ o wọn á dáhùn pé àròkọ bọ́dún dé ẹlòmíì ò sì dá yín lóhùn pé àmì o adúpẹ́ o bó bá jẹ́ àwọn onídìrí òun lẹ́fẹ́ kí àwọn tó ń dirí táwọn olóyìnbó ń pè ní hair stylist àbí hair dresser àwọn lẹ́fẹ́ kí ni ẹni ojú gbòòrò àwọn náà sì dá yín lóhùn wípé òyà á yà o iyèmọ̀já á gbé ọ o wọ́n dọ̀ ọ́ lóhùn bẹ́ẹ̀ tó bá jẹ́ pé alágbẹ̀dẹ ló fẹ́ kí alágbẹ̀dẹ òun ló fẹ́ kí ìyẹn àwọn wẹ́dà tàbí goldsmith ń ló fẹ́ kí n tó bá níṣe pẹ̀lú ògùn àwọn tí ń rọ́ tó bá já wọn ló fẹ́ kí ni ó ní arọ́yé o bàbá kò kí wọn bẹ́ẹ̀ arọ́yé o àwọn náà sì dán lóhùn pé ògùn á gbé ọ o torí tó níṣe pẹ̀lú ògùn irin òun ni wọ́n ń rọ wọn á dá wọn lóhùn pé ògùn ó gbé ọ o tó bá já àwọn akọ̀pẹ ń ló fẹ́ kí àwọn tápà àbí àwọn tápà àwọn palm wine tápà àwọn ló fẹ́ kí náà pè ní akọ̀pẹ torí mi àti màjẹ́ẹ̀kì lájọ wà ń bí bó ṣe pé màjẹ́ẹ̀kì ó mọ̀ kọ́ mi ní tèdè tèkìtì èmi náà mọ̀ fi tẹ̀gbá àti tìbàdàn kan àmọ́ Yorùbá ni Yorùbá ń jẹ́ kẹ́yìn ògo wẹ́rẹ́ wákẹ́ lè bá kọ́ Yorùbá ni tó bá jẹ́ àwọn akọ̀pẹ ló fẹ́ kí ni ó kí wọn pé ìgbà àárọ̀ o wọ́n sì dán lóhùn pé àmì o adúpẹ́ o tó bá jẹ́ àwọn aláró ló fẹ́ kí àwọn tó ń ṣe kàmpálà àdìrẹ ló fẹ́ kí létí odò tí wọ́n pọ̀ káàkiri àwọn ìlú pàápàá jùlọ nípínlẹ̀ Ògùn lábẹ́kúta Ẹ̀gbá Aláké Ẹ̀gbá Gbòǹgbò Àkàlà Ẹ̀gbá tí gba ọmọ lọ́wọ́ òṣòro Ẹ̀gbá tí gba ni lọ́jọ́ ọbí tó bá jẹ́ pé àwọn aláró bẹ̀ ló fẹ́ kí ni tàbí ti Ọ̀ṣun lóṣogbo àwọn aláró tún pọ̀ ńbẹ̀ náà ó kí wọn pé àrẹ́dú o àwọn náà ó sì gbọ́n dá ọ lóhùn pé olókun ó gbé ọ o
bẹ́ẹ̀ bá ṣe ń rẹ́ kó mọ́ dúdú ìtumọ̀ rẹ̀ ní àrẹ́dú o àwọn náà dán náà pé olókun á gbé ọ o bó bá jẹ́ oníṣòwò ló fẹ́ kí ìyẹn business woman àbí businessman tàbọ́lọ́jà ló fẹ́ kí ni tí ń tajà ló kí wọn pé ẹ kú àtàjèrè o ẹ kú àtàjèrè o tàbí ẹ kú ọrọ̀ ajé o ẹ kú ọrọ̀ ajé àwọn náà dán lóhùn pé ẹ ṣeun o adúpẹ́ o ẹ ṣeun o adúpẹ́ o bẹ́ẹ̀ la ṣe máa ń kí wọn bó bá wá jẹ́ pé babaláwo ló fẹ́ kí ó ní àbọrúbọyè bàbá o àbọrúbọyè bàbá o àwọn náà ó sì kí ọ wọ́n dán lóhùn pé àbọyè bọ́ ṣiṣẹ́ o ifá ó gbé ọ o àbọyè bọ́ ṣiṣẹ́ o ifá ó gbé ọ o bẹ́ẹ̀ la ṣe máa ń kí wọn lé ilẹ̀ káàárọ̀ òjíire tó bá jẹ́ pé àwọn gbẹ́nàgbẹ́nà náà ni ó kí wọn pé ẹ kú ọ̀nà o àwọn náà ó sì kí ọ pé o ṣeun o o ṣeun o o ṣeun o ẹ jẹ́ n kọ́kọ́ gbé ìpè náà kí n bi àwọn akẹ́kọ̀ọ́ mi léèrè ìbéèrè hello akẹ́kọ̀ọ́ mi hello tó hello òrèbètè ẹ jẹ́ àṣetán náà kẹ́ ẹ lè pè fún láti dáhùn àwọn ìbéèrè tí n bá fẹ́ béèrè lọ́wọ́ yín ṣẹ́wá hello káàsán o kí lorúkọ akẹ́kọ̀ọ́ mi àti ibi tó ti ń pè mí. Ayọ̀mídé láti Alápẹ̀rẹ̀ Ayọ̀mídé báwo ni a ṣe ń kí àgbẹ̀ tàbí kó kí wọn pé ọba làgbẹ̀ o tán bá fẹ́ kíra wọn fúnra wọn ṣé ò ń gbọ́ táwọn àgbẹ̀ gangan bá fẹ́ kíra wọn fúnra wọn á ní ọba làgbẹ̀ o wọ́n á dẹ̀ dáhùn pé àròkọ bọ́dún dé àmọ́ tí wọ́n bá fẹ́ kí àgbẹ̀ ìwọ tó kì í ṣe àgbẹ̀ wàá kí wọn pé àròkọ bọ́dún dé o kí ni ìdáhùn wọn. Àmì o báwo ni a ṣe ń kí onídìrí kí wá ni wọ́n fi ń dáhùn báwo náà ṣe ń dáhùn. Pàtẹ́wọ́ fúnra rẹ a jẹ́ wípé àwọn akẹ́kọ̀ọ́ mi wà nínú kíláàsì nu hello ẹ káàsán o kí lorúkọ akẹ́kọ̀ọ́ mi. Mákindé Àwáwù láti bo láti Mọ̀ta Mákindé Àwáwù ṣó wà nínú kíláàsì ńgbà tá a ti bẹ̀rẹ̀. Mákindé Àwáwù téèyàn bá fẹ́ kíyàn pé ẹ káàárọ̀ láti aago mélòó sí aago mélòó ló lè kíyàn pé ẹ káàárọ̀. Pàtẹ́wọ́ fúnra rẹ̀. Ó yá ẹ jẹ́ ká máa tẹ̀síwájú a jẹ́ wípé àwọn akẹ́kọ̀ọ́ mi wọ́n wà nínú kíláàsì tán sì ń tẹ́tí sí mi. Bí a ṣe ń kí èèyàn ní ipò ìkíni sí ipò tàbí ohun tó bá ṣẹlẹ̀ sí èèyàn ń ló kàn báyìí ṣé ẹ ti mú bírò àtiwé yín ìkíni sí ipò tàbí ohun tó bá ṣẹlẹ̀ sí èèyàn òun ló kàn báyìí. Tẹ́ bá fẹ́ kí aláboyún bẹ́ẹ̀ bá fẹ́ kí aláboyún ìyún pregnant woman tẹ́ bá fẹ́ kí ẹ ní ẹ kú ìkúnra o àsọ̀kalẹ̀ ayọ̀ o ṣé ń gbọ́ ẹ̀kẹ́ ẹ̀kọ́lẹ̀ dáadáa ẹ bá fẹ́ kí aláboyún ẹ ní ẹ kú ìkúnra o àsọ̀kalẹ̀ ayọ̀ o àfọ̀n àgbókó tó wọ̀ o àgbóhùn yá àgbóhùn ọmọ o àwọn aláboyún wà dá yín lóhùn pé àmì o kódà àwọn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ aláboyún ọ̀hún gan lè dáhùn pé àmì o tó bá sì jẹ́ wípé ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ lẹ fẹ́ kí ẹ kí wọn pé ẹ kú ewu ọmọ o ọlọ́run á wò ó ọlọ́run á dá sí o yóò lọ́wọ́ rere lẹ́yìn o àwọn náà sì dáhùn pé àmì o ẹ ṣeun o tó bá jẹ́ wípé ẹni tí orí kó yọ nínú ìjàmbá kan tàbí ó kó yọ nínú ewu ni ẹ kí wọn pé ẹ kú ewu in tó bá ṣẹlẹ̀ yẹn ló fi tọ̀ lẹ́yìn pé ẹ kú ewu tó ṣẹlẹ̀ yìí o ẹ kú ewu tó ṣẹlẹ̀ yìí o wọ́n wá dá Ọlọ́run pé ó ẹ ṣeun o tó bá jẹ́ wípé ọmọ ṣe àìsí ni
bóyá ẹni tí ò tí ì dàgbà ló ṣàìsí nílé kan kọ́lọ́run ọba kó má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa àtẹ̀mí olùkọ́ yín àti ẹ̀yin akẹ́kọ̀ọ́ tẹ̀ ń gbọ́ mi àtàwọn òbí yín pátápátá àti gbogbo ẹni tó ń tẹ́tí gbọ́ mi pátápátá iná ọmọ ò ní jó ẹnì kọ̀ọ̀kan nínú wa tó bá jẹ́ wípé ẹnìkan ló ṣẹlẹ̀ sí wípé ọmọ rẹ̀ bá ṣàìsí ẹ wá fẹ́ lọ kí pé ẹ pẹ̀lẹ́ o ẹ kú àmúmọ́ra o àní rírú ẹ̀ mọ́ o ẹ kú àmúmọ́ra o olúwa á dáwọ́ ibi dúró o bẹ́ẹ̀ ṣe kí wọ́n nu tó bá jẹ́ pé èèyàn bá wà nínú ẹjọ́ tàbí ó ń ṣàìsàn tàbí ó ṣàwà nínú wàhálà kan ẹ ǹlẹ́ o ẹ kú gbogbo rògbòdìyàn yìí o ọlọ́run ó yọ yín bẹ́ẹ̀ o àdúrà ni àwọn náà sì dáhùn pé àmín o bó bá wá jẹ́ pé bàbá tàbí ìyá tó jẹ́ pé wọ́n ti dàgbà wọ́n ti dógbó tó bá yẹ pé àwọn ni wọ́n kú ni tán lọ síbi àgbáre tẹ́ bá wá fẹ́ lọ kí àwọn ọmọ wọn ẹ mọ̀ kí wọn pé ẹ kú àṣẹ̀yìndé o ẹ kú ìnáwó o ẹ lè sọ pé ẹ kú délé o wọn lẹ́yìn bàbá àbí yóò dá o ọlọ́run ó bàṣírí o bàbá tàbí ìyá yóò fohùn rere pàrókò bàbá tàbí ìyá ó mọ̀ọ́re o èkéyìí tó bá jẹ́ pé ó jẹ́ ìpè ọlọ́run nínú àwọn méjèèjì tó bá jẹ́ pé tó ṣẹ̀ṣẹ̀ kọ́lé tán òun lẹ fẹ́ kiri tó sì ń kó lọ sílé rẹ̀ ẹ lè kí pé ẹ kú ìnáwó o ẹ kú ìnáwó léyìí o ẹ̀mí yín ó lò ó ọlọ́run ò ní ṣe ní àkọ́tà o bẹ́ẹ̀ lẹ ṣe lè kí wọn. ṣé wá rí ó ní bí a ṣe ń kí àwọn ọba àbáwọn ìjòyè àbáwọn baálẹ̀ ní ilẹ̀ káàárọ̀ òjíire àpọ́nlé púpọ̀ wà lára àwọn ọba àti ìjòyè ìdí nìyí tó fi jẹ́ wípé wọ́n sì máa ń sọ wípé oko kì í jẹ́ ti bàbá àtọmọ kó mọ́ làálàá bẹ́ẹ̀ làwọn kan máa sọ pé oko kì í jẹ́ tọba àti tìjòyè kó mọ́ làálàá o ìdí nìyí tó fi jẹ́ wípé kì í ṣe bákan náà òun la ṣe máa ń kí wọn bẹ́ẹ̀ bá fẹ́ kí baálẹ̀ ní kára ó lé o bàbá o kára ó lé o bẹ́ẹ̀ la ṣe kí baálẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ kí àwọn olóyè ẹ lè kí wọn pé ẹ kú ètò òlú o ẹ kú ètò òlú o ẹ kú ètò òlú o ẹ lè kí wọn bẹ́ẹ̀ tàbí kẹ́ ẹ kí baálẹ̀ èyí tó bá jẹ́ pé bíi àwọn tí ń fìyàn jọba nínú wọn ẹ lè kí wọn pé ẹ bó òfin o ẹ bó òfin o ẹ bó dà o ẹ lè kí wọn bẹ́ẹ̀ yún àwọn olóyè bó bá wá jẹ́ pé àwọn lọ́balọ́ba ńlẹ̀ fẹ́ kí ni ẹ kí wọn pé kábíyèsí o bó bá jọba lẹ fẹ́ kí ẹ ní kábíyèsí o aláṣẹ èkejì òrìṣà kádé ó pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ káṣe ó pẹ́ lẹ́nu ẹ sì jẹ́ ojú ara wájú pẹ́ o bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń kí àwọn lọ́balọ́ba àkókò gbà wá púpọ̀ lónìí àmọ́ lábala òwe tí màá fún wa torí màá fẹ́ béèrè àwọn ìbéèrè kan tàbí méjì lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ mi òwe tí màá fún wa lónìí òun náà ni wípé ṣé ẹ ti mú tákàdá àti gègé yín dání ṣé ẹ ti kọ sílẹ̀ ẹ mú bírò yín ẹ mú ìwé yín dání o mò ń dúró dè yín ẹ jẹ́ kí n dá tọ́mì náà mò ń bọ̀. ṣe àṣà ìdílé wa ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa civilization ló jágbá gbogbo tàṣà ìbá. ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. ẹ káàbọ̀ padà nítorí àkókò wa òwe tí mo fẹ́ kọ́ yín lónìí ni wípé wọ́n á ní èyí wù mí ọ̀wọ́ ní mọ́mọ́ ìyá méjì fẹ́ yàwó ọ̀tọ̀ọ̀tọ̀ èyí wù mí ọ̀wọ́ ní mọ́mọ́ ìyá méjì fẹ́ yàwó ọ̀tọ̀ọ̀tọ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé in tó wù mí kò wọ́ ìdí nìyí tá a fi ń ṣe nǹkan wa lọ́tọ̀ọ̀tọ̀ ó lè jẹ́ pé aṣọ aláró ló wù mí kí aṣọ onílà ewé kó wù ọ́ bẹ́ẹ̀ ni ó lè jẹ́ páṣọ pupa ló wù ọ́ kó jẹ́ páṣọ funfun ló wù mí èyí ó wù mí ò wọ́ ní mú ọmọ ìyá méjì fẹ́ yàwó ọ̀tọ̀ọ̀tọ̀ ọmọ ìyá kan lè fẹ́ràn obìnrin tó bá pupa
kíkejì fẹ́ràn obìnrin tó bá dúdú ẹ̀wọ̀n á máa pàwé pé èyí ó wù mí ò wọ́ ni mo bó ṣe wù mí ni mo ṣe ń to ilé mi bó ṣe wù ọ́ ni o ṣe to ilé rẹ ó wù mí láti kàwé ó wù wọ́ láti wá ṣeré nílé ìwé ó wù mí láti ran àwọn òbí mi lọ́wọ́ ó wù ọ́ láti ya ọ̀lẹ nínú ilé èyí wù mí ò wù ọ́ ní mú ọmọ ìyá méjì fẹ́yàwó ọ̀tọ̀ọ̀tọ̀ ṣé ẹ ti kọ́lẹ̀ òun ni òwe tí màá kọ́ wa lónìí mo fẹ́ kẹ́ ẹ fi pamọ́ kẹ́ ẹ fi sọ́wọ́ hello 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 káàsán o kí lorúkọ akẹ́kọ̀ọ́ mi àti ibi tó ti ń pè mí láti ìbàfò tolúwa ní ṣó wà nínú kíláàsì látìgbà tá a ti bẹ̀rẹ̀ kò sí nínú kíláàsì hello hello kí lorúkọ akẹ́kọ̀ọ́ mi àti ibi tó ti ń pè mí mo yin olúwa láti ibo nípínlẹ̀ Ògùn láti Ṣàgámù ṣó wà nínú kíláàsì látìgbà tá a ti bẹ̀rẹ̀ ó wà nínú kíláàsì bó ni a ṣe ń kí àwọn baálẹ̀ tá a bá fẹ́ káwọn baálẹ̀ nílẹ̀ Yorùbá nílẹ̀ Káàárọ̀ Òjíire bó la ṣe máa ń kí wọn. hello kí lorúkọ akẹ́kọ̀ọ́ mi àti ibi tó ti ń pè mí. Àṣàolú heritage láti Ìkòròdú ṣó wà nínú kíláàsì látìgbà tá a ti bẹ̀rẹ̀. Báwo ni a ṣe máa ń kí àwọn babaláwo? tó hello káàsán wa akẹ́kọ̀ọ́ mi kí lorúkọ rẹ àti ibi tó ti ń pè mí. Ayọ̀mídé Martins láti Ìlẹ̀pà bó la ṣe máa ń kí àwọn babaláwo nílẹ̀ Káàárọ̀ Òjíire. Bẹ́ẹ̀ ni. Rárá tún pè. Bó la ṣe máa ń kí babaláwo nílẹ̀ Káàárọ̀ Òjíire. Bó ni wọ́n ṣe wá dáhùn. Àbọ̀yèbọ̀ ṣíṣe pàtẹ́wọ́ fúnra rẹ̀. Akẹ́kọ̀ọ́ wo ló tún wà ńbẹ̀ yẹn tó fẹ́ dáhùn ìbéèrè mi. Hello. Káàsán o kí lorúkọ akẹ́kọ̀ọ́ mi àti ibi tó ti ń pè mí. Afọlárànmí Mercy ṣó o ti rí káàdì rẹ. Ó dà Afọlárànmí Mercy bó la ṣe máa ń kí àwọn aláboyún nílẹ̀ Káàárọ̀ Òjíire. Ẹ kú ìkúnra o àsọ̀kalẹ̀ ayọ̀ ó ṣé. Hello. O káàsán wa akẹ́kọ̀ọ́ mi orúkọ rẹ àti ibi tó ti ń pè mí. Nafisat látògìjọ ọmọ ọdún mélòó ni ọ? Ó ti dà ó ti gbà á tán ohun tí mo wò yí kì í ṣe ohun ọmọ ọdún 10. Hello kí lorúkọ akẹ́kọ̀ọ́ mi àti ibi tó ti ń pè mí. Mákindé Àwáwù láti Ìmọ̀ta ṣó wà nínú kíláàsì látìgbà tá a ti bẹ̀rẹ̀. Bó la ṣe máa ń kí àwọn ọba nílẹ̀ Káàárọ̀ Òjíire. Pàtẹ́wọ́ fúnra rẹ̀ ó tiẹ̀ gbìyànjú pàtẹ́wọ́ fúnra rẹ̀. Hello. tó ó ti rèbété a ní rí jù báyìí lọ fún ti tòní akọ́mọlédè Yorùbá lẹ́tọ̀ ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá àti kéréje ẹ máa bọ̀ ẹ wá fún àwọn ọmọ yìí láwọn ẹ̀bùn kóríyá kórí wọn lè bá mọ yá sí i àṣà wa ní Yorùbá èdè wa ní ìṣe wa ní a gbọ́dọ̀ jẹ́ kó parun èmi tí wàá fẹ́ mọ lọ báyìí o àmọ́ ọbẹ̀ ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwọ̀ ẹni tó bá ní kémi àti yín mọ́ bọ̀ láàní débá Aminat Sulaimon Ayapopola lórúkọ tèmi àmọ́ lórí ètò akọ́mọlédè Yorùbá olùkọ́ sisi ni mí ẹ lè kàn sí mi lórí ẹ̀rọ 0807 230
3949 lẹ́ẹ̀kan sí 0807-230-3949 dámì ti wà nípàkọ́ mi báyìí ẹgbà lókùn tí o ti fún mi tó ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi o ó tún di ọjọ́bọ̀ lọ́jọ́ Thursday tá a mọ̀ pàdé lórí ẹ̀rọ ayélujára bánidọ́rẹ̀ẹ́ Facebook akọ́mọlédè Yorùbá gbogbo yín pátápátá mo fẹ́ rí ń bẹ̀ o torí ẹ̀bùn pọ̀ jantirẹrẹ tẹ́ ẹ jẹ nínú kíláàsì ó dàbọ̀.